Makinde ṣàbẹ̀wò sí Fresh FM iléeṣẹ ìgbóhùnsáfẹ́fẹ́ Ayefele tó jóná. Gómìnà Ṣèyí Makinde ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣàbẹ̀wò sí Fresh FM Ìbàdàn. Iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ gbajúgbajà akọrin ẹ̀mí ní Yínká Ayefele tó jóná lálẹ́ ọjọ́ Ẹtì tó kọjá. Lásìkò àbẹ̀wò rẹ̀ ní Makinde ti ṣèlérí láti ṣe ìrànwọ́ fún iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ náà kí wọ́n lè máa tẹ̀síwájú ìgbóhùnsáfẹ́fẹ́ wọn. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ Fresh FM ń kó ipa pàtàkì nípa gbígbé ìròyìn gidi jáde fún aráàlú. Èmi fúnra mi àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò ṣe ìrànwọ́ fún iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ Fresh FM. Mo fi dá wọn lójú pé a kò ní jẹ́ kí wọ́n kúrò lórí afẹ́fẹ́ fún ìgbà pípẹ́ rárá. Makinde kẹ́dùn pẹ̀lú Ayefele lórí dúkìá ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù tó ṣòfò níbi ìjàmbá iná ọ̀hún. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ pé ìtanijí ni ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà jẹ́ fún ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ọ̀nà àti wá ojútùú sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì pàápàá jùlọ ìjàmbá iná. Makinde ní òun yóò sọ àsọyépọ̀ pẹ̀lú àwọn adarí ilé-iṣẹ́ panápaná ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí àti ró wọn lágbára láti lè máa pa irú iná tó jó iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ Fresh FM lọ́jọ́ iwájú. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ṣàì fi ìdùnnú hàn pé kò sí ẹnikẹ́ni tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Gómìnà ní ká ní pé àwọn panápaná ní irinṣẹ́ tó tó ni wọn ò bá lágbára láti pa iná yìí. Ara àwọn nǹkan tí mo rí i pé a ní láti ṣiṣẹ́ lé lórí nìyẹn. Sí àwọn aláṣẹ àtàwọn òṣìṣẹ́ Fresh FM, mo fẹ́ kí ẹ dúpẹ́ lọ́wọ́ Elédùà wípé kò sí ẹnikẹ́ni tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Nínú ọ̀rọ̀ rẹ̀, Ayefele dúpẹ́ lọ́wọ́ gómìnà fún àbẹ̀wò tó ṣe sí iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ọ̀hún àti ìlérí ìrànwọ́ tó ṣe pẹ̀lú. Bákan náà tún ni gbajúgbajà akọrin ẹ̀mí àti pèdèpèdè náà tún dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ Fresh FM fún àtìlẹ́yìn wọn. Ṣáájú ni agbẹnusọ iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ Fresh FM ìyẹn Samson Akindele fìdí rẹ̀ múlẹ̀ pé yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ Fresh FM àti Blast FM 98.3 jóná gan-an. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé irinṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ yàrá àti àwọn akọ̀ròyìn tí máa ń ṣiṣẹ́ àtàwọn irinṣẹ́ mèremère míì náà ló jóná ráúráú. Yorùbá bọ̀ wọ́n ní bí ẹṣin ní bá dá ni à ń tún gùn yín. Báyìí gan-an ló ṣe rí pẹ̀lú Fresh FM iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ gbajúgbajà olórin ẹ̀mí Yínká Ayefele tó ti padà sórí afẹ́fẹ́ báyìí lẹ́yìn ìjàmbá iná tó ṣẹlẹ̀ níbẹ̀. Iná ọ̀hún tó ṣẹ́yọ ní iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ náà ní nǹkan bíi aago 7:30 alẹ́ ọjọ́ Ẹtì jó irinṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àtàwọn ọ̀pọ̀lọpọ̀ dúkìá míì ráú níléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ Fresh FM. Àmọ́ agbẹnusọ fún Yínká Ayefele àti Fresh FM ti ṣàlàyé lójú òpó Instagram iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ náà wípé àwọn ti bẹ̀rẹ̀ ìgbóhùnsáfẹ́fẹ́ padà. Inú wa dùn láti kéde wípé iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ Fresh FM ti padà sórí afẹ́fẹ́ lẹ́yìn ìpèníjà ìjàmbá iná tó ṣẹlẹ̀ lálẹ́ ọjọ́ Ẹtì. À ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ wa, àwọn òṣìṣẹ́ ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tó fi mọ́ àwọn olólùfẹ́ Fresh FM fún àtìlẹ́yìn gbogbo yín. Ọkàn wa ti le sí lẹ́yìn ìlàkọjá ìjàmbá iná tó ṣẹlẹ̀ yìí. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì yìí o. Ẹ bá wa pín ká kẹ́ ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìkànnì jígí alára. Jígí alára. Jígí alára. Jígí alára. Ìkànnì jígí alára 24 bàbá gbogbo.